ẹ kú iṣẹ́ bàbá, ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn pátá, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko tí ẹ ń fi gbogbo ipá àti agbára yín láti lè jẹ́ kí a rí ọ̀rọ̀ Yorùbá nation yìí láti lè jẹ́ ká rí ṣe. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, a dúpẹ́. Àwa ò lólódì lẹ́nìkan, gbogbo ilé lọ bá ń kí. A kí gbogbo ọmọ Yorùbá níbí àti lókè òkun pátá, ojú òní ti gbogbo yín. Bàbá Koiki, ẹ máa bá iṣẹ́ yín lọ. Ọlọ́run wà lẹ́yìn yín, àwa náà tún wà lẹ́yìn yín. Bàbá Igboho, ẹ máa bá iṣẹ́ yín lọ. Olúwa ń bẹ lẹ́yìn yín, àwa náà ṣe kí ni? A wà lẹ́yìn yín. Gbàǹgè ni, kò sọ̀rọ̀ ń bẹ. Ẹ máa bá iṣẹ́ lọ, ojú òní tì yín. Mi ò ní mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ àwọn wòlíì ìlú yìí, àwọn ìránṣẹ́ Ọlọ́run ìlú yìí. A ní mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ wọn. Mo rí wọn wípé tí wọ́n bá jáde síta bí èmi BabaConfirm JP náà ṣe ń jáde yìí, ọ̀rọ̀ ìlú yìí máa ti pin. Ohun tó ń jẹ́ kó yé wa ni wípé they are less concerned about the race of Yoruba nation. Táwa ń sá, àwọn ò kí ẹ̀ nípa ẹ̀ pé kò sí nǹkan tó kàn wọ́n. They are doing their business. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín gbogbo ẹ̀yin wòlíì èké, ẹ̀yin wòlíì burúkú tí a ṣì ń rí, tí a ò tí ì rí kẹ́ jáde síta láti sọ̀rọ̀ tó tọ́, tí kì í ṣe pé ní ẹ̀tàn, láti sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, pé nígbà tí ohun tá à ń fa yìí tọ́lọ́run bá padà ṣe fún wa, ẹ máa tẹ pátápátá, wàláì ẹ ò ní dúnyàn mọ́. Ẹ máa bàjẹ́ láyé àti lọ́run, tẹ́ ò ní dúnyàn mọ́ ní ilẹ̀ Yorùbá nation. Bóyá ilẹ̀ Haúsá lẹ máa wá padà sí nígbà yẹn, àmọ́ ṣọ tó bá pé ní ilẹ̀ Yorùbá nation yìí lẹ fẹ́ padà sí gbẹ̀yìn wòye pásítọ̀ tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run yìí, ẹ máa tẹ́ ò ní dúnyàn láyé àti lọ́run. Kí ló dé? Ọ̀rọ̀ sìmẹ́ǹtì la ṣẹ̀ṣẹ̀ bá Dangote sọ yìí níṣojú ẹ̀mí yín. Adébóyè, ṣe pé mò ń tẹnu mọ́ orúkọ yín. Adébóyè Olúkọ̀yà Kúmúyì, Pastor Chris, ẹ̀yin ni wòlíì àgbà bẹ́ẹ̀ ṣe ń sọ nìyẹn. You are the major prophet. And that is why we are directing our speech to you every time. Why are you resting? Is it because you have all? Is it because even though tí wọ́n bá shift owó sìmẹ́ǹtì sí 10,000 naira per bag, you can buy it at a go? Ayé rántí àwọn tí wọn ò lè rà. Ṣebí nítorí àwọn tí wọn ò lè rà lọ́lọ́run ṣe dé ẹ̀yin. And you are to be their spokesman. That is why you call yourself a leader. Adébóyè, ìdí tẹ́ ẹ ṣe pera yín ní leader, ìdí tẹ́ ẹ ṣe pera yín ní olórí, ìdí tẹ́ ẹ ṣe pera yín ní ẹ̀yin àgbà olórí, òun ni pé kẹ́ ẹ lè sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn yín, kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn yín, that you can speak for them everywhere. Ṣé kò sáwọn ọmọ ṣọ́ọ̀ṣì yín náà bẹ́ẹ̀ ni? Ṣé bí bó ṣe ń ṣe wá náà ló ń ṣe àwọn èèyàn yìí náà? Nígbà tí Dangote tó ti sọ báàgì sìmẹ́ǹtì ní àwọn area kan wọ́n rà ní 3,200, àwọn area kan wọ́n rà ní 3,500, àwọn area kan ní àná ó sì sọ fún mi 3,800 ní wọ́n ń ta sìmẹ́ǹtì per bag. Nígbà tí ayé Adébóyè 1979, 1980, 1979, 1980, 1990, èèlò ni wọ́n ń ta símẹ́ǹtì lójú ẹ̀mí yẹn? Lóhun tí mo sọ tó bá yá wá ní mi kì í ṣe wòlíì, wá ní mi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, wá ní kí ló dé tí mo ṣe ń pariwo àwọn ìránṣẹ́ Ọlọ́run? Ṣé bí ẹ̀yin lẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run àgbà, ṣó jẹ́ kí nǹkan máa bàjẹ́ báyìí lójú yín? Bẹ́ẹ̀ bá tiẹ̀ ti sọ fún àwọn èèyàn ipá wa kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, ṣé bí ẹ̀yin náà ẹ̀yin lẹ lanu yín báyìí tẹ́ ń sọ fún wọn pé they are fake. They are the white garment church. They are fake. They are babalawo. They are this. Well, I don't care about that. But fine, let's agree. Now, ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ òtítọ́, báwo ni ìlú ṣe bàjẹ́ báyìí lọ́wọ́ yín? Mi ò ní mẹ́nu lọ síbi kankan ju ọ̀rọ̀ sìmẹ́ǹtì lọ. Adébóyè lójú ẹ̀mí ẹ̀ sìmẹ́ǹtì di 3,800. Wọ́n tà ń bì kan náà ní 3,200. Èèlò ní 1979 èèlò lẹ ra sìmẹ́ǹtì. Ní 1980 èèlò lẹ ra sìmẹ́ǹtì. 90s èèlò lẹ ra sìmẹ́ǹtì. Ní 1995, 1996, 1997, 1998, 1999,
2,000 èlò lẹ ṣe ra sìmẹ́ǹtì ẹ̀ wo etí sìmẹ́ǹtì di lójú ẹ̀mí yín ní bá ń sọ fún yín Adébóyè tí mò ń sọ fún Olúkọ̀yà tí mò ń sọ fún Kúmúyì pé ó jẹ́ kẹ́ ẹ lọ gbé ògùn jẹ kò jẹ́ kó jẹ́ lójú ẹ̀mí yín ní gbogbo yìí tí máa ṣẹlẹ̀ kò jẹ́ akọni máa gbé ògùn jẹ ní kì í ṣe akọni. You are a fake people, you are a fake prophet, you are a fake pastors. Akọni máa gbé ògùn jẹ ni sísì tẹ́rí pé ẹ ò lè sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ yìí then the next thing is that ẹ máa lọ gbé ògùn jẹ tẹ́ máa kú dànù ni tẹ́ máa kú lórí ilẹ̀ ayé nígbà táyé ń bàjẹ́ báyìí lójú yín níṣojú ẹ̀mí yín sìmẹ́ǹtì di iye owó yẹn èèlò ni sìmẹ́ǹtì ẹ̀dẹ̀lẹ́ ń gbàdúrà lójoojúmọ́. You will say you are praying for Nigeria. Ìyà dẹ̀ ń jẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà, ìyà ń jẹ gbogbo àwọn tọ́lọ́run kó sábẹ́ yín. Ìkọ́ tó ń pè ní olórí ni wípé olórí tá a fi yín ṣe olórí ni wípé ibi tí ọmọ ẹ̀yìn ò lè dé ẹ̀yin máa wà ń bẹ̀ sì máa bá wọn gbẹnu sọ̀rọ̀. Ó tán ìkọ́ tó ń pè lólórí nìyẹn. Ìyà ń jẹ wá ní Nàìjíríà. Ẹ̀yin ni major prophet, we are minor prophet. You are major. You have said it in your word. Most of you have said it in your word. That is why you are there. If I am opportune to be in Abuja to be with them, I will do more than what you have done. Ẹ ń pa ayé lára. Ẹ kúrò nínú ayé yìí fún Adébóyè. Ẹ kúrò nínú ayé yìí fún Kúmúyì. Ẹ kúrò nínú ayé yìí fún Olúkọ̀yà. Ẹ ń pa ayé lára nítorí pé èyí ti ní owó ẹ kíá. Ẹ lè ra sìmẹ́ǹtì báàkì kan ní 10,000. You don't care. The money it is there. Ṣáwo mọ iye ayé àwọn tẹ́ ti bàjẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ mostly ìwọ Olúkọ̀yà ọ̀pọ̀lọpọ̀ fídíò tí ẹ máa jáde lọ́tọ̀ ni láyé ọ̀tọ̀ ni wọ́n máa brand fídíò ẹ̀. At least lẹ́ẹ̀kọ̀ọ̀kan Oyedepo sì ń sọ òtítọ́. Even in the church Oyedepo is praying against the bad government in Nigeria. I can boldly say I am seeing it all the time. I watch every one of you. But to keep silent in this dangerous situation that we are facing, we can never accept it. We can never accept it. We can never keep silent. The bag of cement, 3,800. Àwọn tó fẹ́ kọ́lé wọn ò lè kọ́lé wọn. Ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ onílẹ̀ máa gbalẹ̀ lọ́wọ́ wọn. Ẹ ò ronú ni kí ló dé? Ẹ ń báyé jẹ́ ò lè sọ̀rọ̀. Bírú yín bá jáde mo mọ̀ pé Nàìjíríà yìí máa ti break. But you keep silent all in the name that you are benefiting in the treasure of this country, in the treasure of the government. That is the reason. There is no other reason. The only reason why you cannot talk. Òun náà ni mò ń sọ ètò ẹ̀ ń jẹ nínú ogún ìjọba owó tó jẹ́ fún àwọn ọmọ wa lẹ́yìn gbà ẹ̀ máa lẹ́yìn gba táìtì 68 million lọ́wọ́ èèyàn kan ẹ̀ níbo lẹ́ ti gbà ṣé bí Jésù ṣe gbà nìyẹn ṣé bí Jésù ṣe ń gbà nìyẹn ẹ̀yin ò rí tàn bí tí Jésù táwọn èèyàn ti ń da owó tó jẹ́ pé obìnrin opó kan dá owó kékeré Olúwa sì sọ pé obìnrin opó tó dá owó tó kéré yìí òun ni owó ẹ̀ wà acceptable ju gbogbo ẹ̀yin tẹ́ dá owó lọ. Àwọn èèyàn kó mílíọ̀nsì wá sí ṣọ́ọ̀ṣì yẹn ò ní béèrè pé níbo ni wọ́n ti rí. Àwọn èèyàn á máa dá ìdá mẹ́wàá 100 million sínú ṣọ́ọ̀ṣì yẹn ò ní béèrè bí wọ́n ti rí. Ìgbà tẹ́ ò bá ti lè béèrè yẹn ẹ lọ gbàgbé ẹ̀ kí n sọ fún yín ẹnu yín ẹ ò lè sọ̀rọ̀ ẹ ti jẹ́ dodo ẹ ò ní lè sọ òdodo fẹ́nikẹ́ni mọ́. Ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ èṣù mi ò ní dúró lórí ọ̀rọ̀ yín until I fall down your unholy temple, until I fall down your holy kingdoms, because I am seeing that this is unholy kingdom, unholy, and I will fall it down. You must be concerned. That is all. That is what we call leader. Leaders must be concerned about what is happening to his congregations or the people that is under him always. And if you are a real leader, you must be concerned. Because you are not a real leader. You claim you are a leader. You are not a real leader. That is why you don't say anything. Ẹ̀yin ènìyàn aburú ẹ máa gbógun jẹ gbẹ̀yìn ní sẹ́ wàláì ẹ máa gbé ògùn jẹ gbẹ̀yìn ní tẹ́ ẹ bá gbé ògùn jẹ definitely mo ti rí i pé ẹ ti ń sọ̀rọ̀ nìyẹn ẹ fi fídíò ìṣọwọ́ sí everywhere lójú ẹ̀mí Adébóyè lójú ẹ̀mí Olúkọ̀yà lójú ẹ̀mí Kúmúyì lójú ẹ̀mí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà òun ni sìmẹ́ǹtì di 3,800 èyí tó jẹ́ kẹ́ gbógun jẹ
kò ní dáa fún gbogbo yín. Ẹ wo ẹ fi ránṣẹ́ sí gbogbo ibikíbi. Orúkọ tèmi ni BabaConfirm JP. Ẹ ṣé gan ni, God bless. Mo ń bọ̀, mi ò tí ì dé.